ọmọ ìfìyà yóò wọ́n bọ̀ mí jẹ́ tó a. ẹ wò ó kí n tó sàn kankan ǹjẹ́ lẹ rántí àwọn tí wọ́n jí gbé lẹ́kìtì ń jò ní nínú chọ́ọ̀chì tẹ́ ẹ bá rántí ẹ kọ́kọ́ wo fídíò náà. Ìròyìn ayọ̀ ti wọlé tọ̀ wá olóyè Sunday Igboho ti síbi ṣe mọ́ sí i. Mò ń bọ̀ ẹ wo fídíò tí mò ń sọ fún yín kẹ́ ẹ lè bá rántí kó tó di pé wàá máa tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ ní tó ṣẹlẹ̀ báwọn ènìyàn yìí bí wọ́n ṣe gbà wọ́n lẹ̀. ṣé ẹ mọ̀ pé lẹ́yìn ìgbà náà làwọn aráàlú àwọn ìyá àgbàlagbà ní jáde ní ké gbàjarè páwọn ọmọ kéékèèké wà nínú àwọn táwọn èèyàn yìí jí gbé. ẹ wo fídíò náà mò ń bọ̀ ẹ má lọ ibì kankan mo fẹ́ yànnàná ẹ̀ fún yín dáadáa kó lè bá yé yín pátápátá pé irú ẹkùn nóbì ṣeréṣeré rárá àti pé àwọn ìjọba wa náà ń ṣiṣẹ́ omi kan pọ̀jọ kà lọ ni. mo rò pé ẹ ti rántí tó ṣẹlẹ̀ ní Ẹrùkù èèyàn nílùú Èkìtì. bákan náà ìjẹ́lẹ̀ ẹ rántí aláàjì àtàrábìnrin tí wọ́n jí gbé èèyàn nílùú Ọ̀yọ́ àti ọmọ kékeré kan tí wọ́n jí gbé. olóyè Sunday Igboho máa ti ṣe bẹ́ẹ̀. kí lóyè Sunday Igboho ṣe? olóyè Sunday Igboho ó ti gba àwọn tí wọ́n jí gbé èèyàn ní Ọ̀yọ́ state ọgbà ìyá yìí ó sì gbọmọ ọgbà wọn lẹ̀ àtàlájì náà. ṣe rí ìròyìn ayọ̀ méjì mo mú wá fún yín tí ń sì fi ẹ̀rí máa jẹ́ mi èso tí ń sì fi tì lédì tí ń play àwọn fídíò bíi méjì bíi mẹ́ta fún yín tẹ́ mọ̀ yìí pé kì í ṣeré rárá irú ẹkùn yìí ṣeré rárá. àwọn tìlú Èkìtì níbi tí wọ́n ti kó àwọn tí wọ́n ń ṣèjọsìn nínú CAC church tí wọ́n ti kó wọ́n ti gbà wọ́n lẹ̀ ṣùgbọ́n sí àwọn ìjọba san ránsọ́ọ̀mù àbí wọn san ránsọ́ọ̀mù ń ṣàlàyé ẹ̀ fún yín. sólóyè Sunday Igboho san ránsọ́ọ̀mù tó fi gba àwọn tọ̀yọ́ state lẹ̀ àbí kò san ránsọ́ọ̀mù ẹ gbà láyé ẹ̀ ń bí náà èèyàn bíi 16 ní ẹ jí kó nílùú Èkìtì níbo ni wọ́n ti lọ padà gbà wọ́n lẹ̀ ẹ gbọ́. ìjẹ́lẹ̀ jẹ́ mọ̀ pé ibì kan náà ni wọ́n ti gba àwọn tí wọ́n jí gbé nílùú Ọ̀yọ́ gbé àtàwọn tí wọ́n tún jí gbé àwọn tí wọ́n ń ṣèjọsìn nílùú Èkìtì. mò ń bọ̀ ẹ wo fídíò bí wọ́n ṣe gba tàwọn tìlú Ọ̀yọ́ lẹ̀ ẹ má lọ ibì kankan ń tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ fún yín ẹ subscribe sórí YouTube channel wa kẹ́ má bàa mísì gbogbo tí bá ń lọ níkànnì ayélujára. olóyè Sunday Igboho wọ́n tún ti ṣe èmi wọ́n tún ṣe tuntun nílùú Mọ́kọ́wá ni wọ́n ti jí obìnrin tẹ́ ń wò yìí àtọmọ ẹ̀ àti aláàjì tẹ́ ń wò yẹn wọ́n jí gbogbo wọn. olóyè Sunday Igboho àti àwọn irú ẹkùn wọ́n ti gbà wọ́n sílẹ̀ ṣèbílẹ̀ ni Ìbà Gani Adams tí wọ́n bá máa ṣe fún wa as olórí ogun ní ilẹ̀ Yorùbá ń kọ́bálá ikọ́ òkè ń kéjò ikọ́ òní kọyín lẹ́sẹ̀ gbogbo ọmọ tákàrà bá kó ẹ̀pọ̀ báyìí ṣóhun ló máa ń kó bọ̀ àdúpẹ́ o tìlú Ọ̀yọ́ Ọlọ́run á fún wa. lánàá láwọn ọmọ ìlú ẹkùn yabo inú igbó Old National Park ibẹ̀ ni wọ́n gbà délùú Kwara tó jẹ́ pé wọ́n ti kó àwọn èèyàn yìí wọ́n ti kó wọn délùú Kwara nígbà tí wọ́n jọ kojú ara wọn àwọn àtàwọn báńdíìtì àti ìwé ẹkùn tó di fire for fire gbàgbà gbogbo nǹkan ju nǹkan lọ àsáwọn ọmọ ìlú ẹkùn ṣeré rárá àwọn èèyàn fẹsẹ̀fẹ́ wọ́n fi àwọn tí wọ́n jí kó wọ́n fi wọ́n lẹ̀ wọ́n sá lọ. ibẹ̀ làwọn olóyè Sunday Igboho ni wọ́n ti gba àwọn èèyàn yìí lẹ̀ ni wọ́n ti kó wọn wá sínú ìlú. bó o wá ní tìlú Èkìtì ṣe jẹ́ ẹ̀yin náà mọ̀ pé lẹ́yìn ìgbà tí wọ́n jí bí èèyàn 16 kó nù gbọ̀ngàn ilé ìjọsìn CAC nígbà náà wọ́n wá kọ̀wé sí ìjọba
ìpínlẹ̀ náà èyí ò ní Ẹrùkú local government wọ́n láwọn gba 1 billion naira káwọn tó lè kó àwọn èèyàn yìí lẹ̀. ìgbà tó yá tí wọ́n negotiate ẹ̀yin náà mọ̀ pé wọ́n máa ń negotiate pẹ̀lú bandit ni bí ìgbà téèyàn bá ń rajà ni. wọ́n dín sí 50 million báwọn gba 50 million. ìgbà tó yá wọ́n ṣàtún negotiate lọ títí wọ́n ti kó àwọn èèyàn yìí láti bí inú April, May, June, July ẹ̀rí pé ó ti ń lọ bí oṣù bíi 2 àbí 3. àwọn ìjọba ìpínlẹ̀ ò tètè rówó san débi pé àwọn èèyàn yìí pẹ́ ń bẹ ẹ̀rí pé àwọn èèyàn yìí wọ́n ti sọ́fà gan. ẹ̀yin náà wá àwọn fọ́nrán kọ̀ọ̀kan tí mo fi ń hàn yín ń lè fi gbogbo ẹ̀ hàn yín tán torí pé kò ṣeé máa wò. ìgbà tó yá ẹ wá jẹ́ nǹkan tí iléeṣẹ́ ìwé ìròyìn tó gbé wá kó tó di pé wọ́n á sọ tó ṣẹlẹ̀ gangan. ṣé fire for fire táwọn ọmọ ìrú ẹkùn ṣe pẹ̀lú wọn ní bọ́dà ìlú Kwara ṣé náà ló fà tí wọ́n fi rí tàwọn ará Èkìtì náà mú ni àbó nǹkan. mò ń bọ̀ ẹ já wo ohun tí iléeṣẹ́ ìwé ìròyìn gbé jáde. ẹ máa gbọ́ wọ́n ní source in the community said ẹnìkan nínú àwọn community tó bá oníwèé ìròyìn sọ̀rọ̀. The abductor initially moved the victim through forest into neighboring Kwara state. ẹ rí i pé mo sọ fún yín Kwara ni wọ́n ti kó wọn lọ ibẹ̀ ni wọ́n ti lọ gbà wọ́n lẹ̀. Sunday Punch gathered that the kidnapper had initially demanded for 1 billion naira 1 billion naira àwọn fẹ́ gbà tẹ́lẹ̀ which was later reduced to 15 million. ìgbà tó yá wọ́n ní àwọn gba 15 million. Although the community reportedly raised and paid 10 million wọ́n ti fún 10 million tẹ́lẹ̀ wọ́n ń wá yòókù sí ẹ mọ̀ bá mi ká lọ o alongside other items demanded by the tó yẹ pé bàjáàjì nǹkan kan tí wọ́n láwọn gbà wọ́n ti kó fún wọn. The victim remained in captivity prompting protest by residents and a resolution by the House of Representatives calling for their immediate release. wọ́n ní gbà tó yá tí wọ́n bá wọn negotiate gbà tó yá ni wọ́n fi wọ́n lẹ̀ pẹ̀lú protest sí protest ni wọ́n fi wọ́n lẹ̀. ẹ jẹ́ mú tí iléeṣẹ́ ìwé ìròyìn tó mú wá nígbà táwọn ọmọ ìlú ẹkùn tí wọ́n ṣe fire for fire pẹ̀lú àwọn báńdíìtì nílùú Kwara yìí náà ni. mò ń bọ̀ náà ẹ má lọ kankan. ẹ máa gbọ́n tí iléeṣẹ́ ìwé ìròyìn sọ nípa àwọn tí wọ́n gbà lẹ̀ nílùú Ọ̀yọ́ ẹ rí i pé gbogbo ẹ̀ ó ti fẹ̀jẹ̀ kọ́ mọ́ra wọn. mò ń bọ̀ ẹ jẹ́ n kọ́kọ́ kà fún yín náà. and the Yorùbá Nation activist Sunday Igboho Adéyẹmọ probably known as Sunday Igboho on Saturday disclosed that the woman Igbope Orílópé local government of Oyo state ẹni tí wọ́n jí gbé lórí local ní Orílópé local government along her son àtọmọ rẹ̀ had been rescued in Kwara state. Kwara ni wọ́n ti gba àwọn tí wọ́n jí gbé nílùú Èkìtì lẹ̀. Kwara náà ni wọ́n tún ti gba àwọn tí wọ́n jí gbé nílùú Ọ̀yọ́. ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé mo ní fire for fire ni tó jẹ́ pé àwọn ará abí sá lọ sísá lọ wọn ni wọ́n fi rí àwọn ilé ìgbàlẹ̀ tó túmọ̀ sí pé sísá lọ wọn ni wọ́n fi rí àwọn tìkìtì náà gbàlẹ̀. sẹ́yìn bá mi lọ wọ́n ní Igboho who is also the founder of Iru Ekun Security Network said his team with the support of the intelligence response team of Nigerian Police Force pẹ̀lú àwọn Nigerian police ni o ní ti fire for fire o engage in the kidnapping Vance gun battle. mo sọ fún yín mo ní fire for fire ní ẹ̀fọ̀rọ̀ náà sí débi pé àwọn ará bí sá lọ. In the earlier hour of Saturday securing the freedom of the victim Adijat Kubura Ali-Class and Abdulmalik àtọmọ rẹ̀. ẹ rí i pé fire for fire tí wọ́n fi jọ ṣe ní Kwara kan náà yìí ló mú kí wọ́n rí àwọn tí wọ́n jí gbé nílùú Ọ̀yọ́ àtàwọn tí wọ́n tún jí gbé nílùú Èkìtì náà àwọn tí wọ́n ti jí gbé láti bí oṣù 3-4 tí wọ́n ti ṣe 10 million tí wọ́n ò rí wọn mú tó wá jẹ́ pé wọ́n wá rí wọn mú ní kété tí wọ́n rí àwọn tí wọ́n jí gbé nílùú Ọ̀yọ́ mú ní rí àwọn tí wọ́n jí gbé nílùú Ọ̀yọ́ nílùú Èkìtì náà tí wọ́n rí wọn. ẹ rí i pé Ìrú Ẹkùn wọ́n ń ṣiṣẹ́ takuntakun.